Ànábì sì jagun. Ó wá sọ fáwọn èèyàn rẹ̀ pé ní bá sáwọn chọ́ọ̀chì ẹ̀ gbọ́dọ̀ pa o. Wọ́n lé mi lóde Ànábì ní fún ẹ ní tírà. Lánàá fàdúrà kò báyìí náà ahadi min rusuli. Kò ní tọ́pẹ́ ọmọlẹ́yìn mi Muhammad ló pọ̀ ọmọlẹ́yìn mu Isa àbí Musa. Ẹjọ́ náà mo dájọ́ wọ́n dàlù kì í hàmà lọ́wọ́ sí. Ṣàgàlátì ìbádọ́tù ìhàtà. Àwẹ̀ tá a ṣíwá àti àwẹ̀ Àṣúrà. Nígbà tá a dé tí Ànábì dé Mádínà. Sallallahu alaihi wasallam. Kí ló ṣe yẹ kùnrin tí a yòókù rẹ̀ dáadáa? Sallallahu alaihi wasallam. Ẹ̀ ń sùn ní àbí kí n máa lọ lé wa. Ànábì wá dé Mádínà. Ó wá rí kójú wọn ṣe bákàbákà. Ó ní kí ló dé wọ́n là ń gbàwẹ̀ ni. Èmi ló bí àwẹ̀ wò lẹ́ ń gbà. Wọ́n ní jọ́ tí Ọlọ́run tẹ fèrè ọlọ́run fún Musa. Àwa ìyàsọ́tọ̀ àwa gbàwẹ̀ rẹ̀. Ànábì ní àwọn nàbí Musa mi ń kù. Èmi ni mo tọ́ sí Musa jù yìí lọ. Tí bá di ẹ̀mí èmi náà bá ń gbà. Fasama ar-rasul amara bi siyamihi. Ànábì gbàwẹ̀ ẹjọ́ náà. Ó wá ní ìsàbẹ̀ mi tó bá mi gbà. Wọ́n ń gbọ́ kúkẹ́ ọmọ ọjọ́ kẹ́. Ànábì ní ẹnẹ̀rọ. Wọ́n ní Christian ní Ànábì ní ṣé kí ìsàmì ló gbé ọrùn. Òun ká ẹnẹ̀rọ fún ẹ̀mí rẹ̀ lẹ́nẹ̀rọ fún. Èèyàn ni. Wọ́n kiri aṣọ kan wọ́n dọ̀ Ànábì Muhammad Sallallahu alaihi wasallam. Ànábì ní ẹ̀sìn wọ̀ọ́rú èyí ìwọ Usmanu rà á kọ́nà fún bọ̀dá rẹ̀ tó jẹ́ Christian. Àmẹ́sìn jẹ́ ọ̀sẹ̀ kí ni? Kò wọ́. Rà á kọ́nà fi rò mọ́lẹ́bí yín pọ̀. Èmi lẹ́ ń bá káàkiri. Èmi lẹ́ yín mà nù kéwù. Bọ́ọ̀lù ọmọdé. Ànábì sì jagun. Ó wá sọ fáwọn èèyàn rẹ̀ pé ní bá sáwọn chọ́ọ̀chì ẹ̀ gbọ́dọ̀ pa o. Wọ́n lé mi lóde Ànábì ní fún ẹ ní tírà. Lánàá fàdúrà kò báyìí náà ahadi min rusuli. Kò ní tọ́pẹ́ ọmọlẹ́yìn mi Muhammad ló pọ̀ ọmọlẹ́yìn mu Isa àbí Musa. Ẹjọ́ náà mo dájọ́ wọ́n dàlù kì í hàmà lọ́wọ́ sí. Ṣàgàlátì ìbádọ́tù ìhàtà. Àwẹ̀ tá a ṣíwá àti àwẹ̀ Àṣúrà. Nígbà tá a dé tí Ànábì dé Mádínà. Sallallahu alaihi wasallam. Kí ló ṣe yẹ kùnrin tí a yòókù rẹ̀ dáadáa? Sallallahu alaihi wasallam. Ẹ̀ ń sùn ní àbí kí n máa lọ lé wa. Ànábì wá dé Mádínà. Ó wá rí kójú wọn ṣe bákàbákà. Ó ní kí ló dé wọ́n là ń gbàwẹ̀ ni. Èmi ló bí àwẹ̀ wò lẹ́ ń gbà. Wọ́n ní jọ́ tí Ọlọ́run tẹ fèrè ọlọ́run fún Musa. Àwa ìyàsọ́tọ̀ àwa gbàwẹ̀ rẹ̀. Ànábì ní àwọn nàbí Musa mi ń kù. Èmi ni mo tọ́ sí Musa jù yìí lọ. Tí bá di ẹ̀mí èmi náà bá ń gbà. Fasama ar-rasul amara bi siyamihi. Ànábì gbàwẹ̀ ẹjọ́ náà. Ó wá ní ìsàbẹ̀ mi tó bá mi gbà. Wọ́n ń gbọ́ kúkẹ́ ọmọ ọjọ́ kẹ́. Ànábì ní ẹnẹ̀rọ. Wọ́n ní Christian ní Ànábì ní ṣé kí ìsàmì ló gbé ọrùn. Òun ká ẹnẹ̀rọ fún ẹ̀mí rẹ̀ lẹ́nẹ̀rọ fún. Èèyàn ni. Wọ́n kiri aṣọ kan wọ́n dọ̀ Ànábì Muhammad Sallallahu alaihi wasallam. Ànábì ní ẹ̀sìn wọ̀ọ́rú èyí ìwọ Usmanu rà á kọ́nà fún bọ̀dá rẹ̀ tó jẹ́ Christian. Àmẹ́sìn jẹ́ ọ̀sẹ̀ kí ni? Kò wọ́. Rà á kọ́nà fi rò mọ́lẹ́bí yín pọ̀. Èmi lẹ́ ń bá káàkiri. Èmi lẹ́ yín mà nù kéwù. Bọ́ọ̀lù ọmọdé. ويصل لكل أصل تبدا. tẹ́ ẹ bá ti ń gbọ́ báyẹn má ṣe wàsíwìsù Alhaji Muideen Hussein chief imam Ọ̀fà ó yé ó mọ̀ ó fa ikú oníwàásí àgbáyé làkọ́lé tọ̀tẹ̀ yìí níbi tí imam Ọ̀fà ti sọ̀tẹ̀ ìgbésí ayé Sheikh Raimi Àbàtà oníwàásí àgbáyé ẹni rẹ̀ tó wọ káàlẹ̀ lọ inna lillahi wa inna ilayhi raji'un. ẹ̀yin tẹ́ ọmọ tán oníwàásí àgbáyé imam Ọ̀fà fi Kùránì sọ̀tẹ̀ ẹni rẹ̀ tó lọ. ẹ wá sí àgbáyé gbé níwájú Ọlọ́run wọ́n lo yìí látàárọ̀ dọ́jọ́ alẹ́ ni wọ́n ṣe ájì 63 wọ́n lọ umra 300 wọ́n sì pé 91 years láyé eyín ẹnu wọn kan ojú ó dùn wọ́n ó kọ̀ọ̀lá tí wọ́n kù wọ́n lọ́dọ̀ wọn. iléeṣẹ́ Godwin Global tó wà lẹ́lẹ́rìn street ẹ̀jẹ̀ nípìnlẹ̀ Ọ̀ṣun ló pè tó ti ń tà ikú oníwàásí àgbáyé látẹnu Imam Ọ̀fà ti jáde sórí audio CD àti VCD iléeṣẹ́ Godwin Global tó wà lẹ́lẹ́rìn street ẹ̀jẹ̀ nípìnlẹ̀ Ọ̀ṣun ló pè tó ti ń tà tẹlifon 0803 584 4970 ikú oníwàásí àgbáyé látẹnu Imam Ọ̀fà ẹ lọ máa rà ó. tíra yìí alájí àgbà ló fún mi ní 1953
pé lọ́dún tí ọba àlọ́rin jẹ́ sùlùkàǹbàrí ntàlájàgbà hàn fún ṣe lálejò ni mo gbé fún wọn náà padà. iléeṣẹ́ Godwin Global tó wà lẹ́lẹ́ni street ẹgbẹ́ nípìnlẹ̀ Ọ̀ṣun ti dé gẹ́gẹ́ bí ìṣe wọn. wáàsí méjì gbàǹkọ̀gbàǹkọ̀ látọwọ́ alhaji sheikh imam salimani hussein imam ọ̀fà òun ni wọ́n gbé jáde. àkọ́kọ́ ni ìjọ islam tí wọ́n ṣe nílùú ọ̀wẹ́nà èrò pọ̀ lọ́bìbà torí wáàsí ilé àkọ́kọ́ tí imam ọ̀fà kọ́kọ́ ṣe nílùú ọ̀wẹ́nà. àléébù obìnrin ni wáàsí ẹlẹ́ẹ̀kejì eléyìí tí wọ́n ṣe fún ìjọ kọ̀rìb tó wà nílùú ẹdẹ níbi tí imam ọ̀fà ti sísọ lójú ọ̀rọ̀ fáwọn obìnrin. sírù ìyá wa lè wáyé mọ́sá gbogbo ọ̀tá afẹ́ ọlọ́mọdún wa pa àwọn tó rẹ̀ kọ́ gbọ́nù wọn ìwọ ló lè wé ata mọ́ èwo bí ó gé la masini ata okunu àdéhùn olè máa fẹ́ ẹnu fún ata orí burúkú mo lọ wíjẹ. wáàsí méjèèjì ìjọ islam tí wọ́n ṣe nílùú ọ̀wẹ́nà àtàlẹ́bù obìnrin fúnjọ kọ̀rìb tó wà nílùú ẹdẹ ó ti jáde síta lórí audio cd àti vcd iléeṣẹ́ Godwin Global tó wà lẹ́lẹ́ni street ẹ̀dẹ́ nípìnlẹ̀ Ọ̀ṣun ló ń pè tó ti ń ta 08035844970 grab your copies now. àwọn tí wọ́n ti lọ́jọ́ wọn àwọn àgbàlagbà mọ́sáàsì fálù lọ́dọ̀ ọ̀tọ̀ pé wọ́n lè dìsọ́ èèyàn torí mọ́sáàsì ọ̀kan náà tó ló kọ ní Nàìjíríà yìí náà ni agbára wa gùn ipò gùn inú tí máa gùn yàn láyé agbára wa gùn jọ náà lọ́wọ́ wá sí lọ́rin ọwọ́ abọ́ bàtà wọ mọ́sálásí. àwọn àfáà ní ilé Ọlọ́run tọ́lọ́run fúnra ẹ̀ pàtàkì táwa náà pàtàkì ni wọ́n bọ́ bàtà wọ̀ àṣìṣì gíga rẹ látòní ó tún ga mọ́ kò sí ga mọ́. audio cd àti vcd iléeṣẹ́ Godwin Global tó wà lẹ́lẹ́ni street ẹ̀dẹ́ nípìnlẹ̀ Ọ̀ṣun ló ń pè tó ti ń ta 08035844970 grab your copies now. Alhaji Muideen Ajani Bello oníwàásí àtisọ lójú irọ́ tí kìí fẹ̀kọ̀ tanná fún ni tó ti gbé e dé o wákàtí márùn làkọ́lé tọ̀tẹ̀ yìí ó yẹ ẹnjìníà ìbámi gbé e sókè. bá a bá wo dáadáa wákàtí márùn yìí náà ni wàhálà fáwọn ọmọ ànábì Adam. fadhkuruni àti kí wọ́n wá di wàhálà fún wa. gbogbo ẹni tí irun kíkí bá di wàhálà sí lọ́rùn yóò jẹ ìyàláyé àtàlùkìyàmà. nínú wáàsí ni wọ́n ti sọ̀rọ̀ nípa tí ń dóore olóṣèlú àti bá tẹmọ yàtọ̀ nínú mùsùlùmí àti kèfèrí tá a lè nìyàn mẹ́ta tá ò gbọdọ̀ sẹ̀ lókè pẹ̀ wákàtí márùn ni kẹ́ẹ̀rà kẹ́ẹ̀gbọ́ kẹ́ẹ̀sì wò wákàtí márùn ó ti wà lórí audio cd àti vcd Godwin Global tó wà lẹ́lẹ́ni street ẹ̀dẹ́ nípìnlẹ̀ Ọ̀ṣun ló pè tó ti ń tà tẹlifon 08035844970 wákàtí márùn látẹnu Alhaji Muideen Ajani Bello ẹ máa rà ó. walaqad akbala al-islam ala dunya. Tàbá ní a sọ̀rọ̀ kan nínú ìṣọ̀kan nínú Islam ló ní tí jẹ́ unity. wàfí. Torí pé Islam wọ ayé wàfí tọ̀lé. wàfí tọ̀lé àti àdábì. Nínú aim and objective tí Islam gbé wá gẹ́gẹ́ tànàbí torí ẹ̀ dìde láti Mẹ́kà lọ Mádínà. ayuhaqqiqa tawhidi. ayuhaqqiqa tawhida. wal wahadati. Àdébí bẹ́ẹ̀ fi gbólóhùn la ilaha illallah rinlẹ̀ kó sì fi ìjọkọ̀ Ọlọ́run rinlẹ̀ kó sì jẹ́ àmọ̀ pé mùsùlùmí òkè mùsùlùmí ìsàlẹ̀ ọ̀kan náà ni wá tí Islam fi lè rù. Aims and objective Islam ni gbogbo akírun àgbàwẹ̀ ẹ̀yàlọ́sàká adọ́mẹ́ka gbogbo apàdé lẹ́kẹ̀ẹ́ náà gbogbo tí wọ́n ń tọ́ pàdọ̀ is unity. سوى أنني نحو الدعاء ضريب وبالله توفيقي وفضلك واسع إذا لم توفقني فكيف أجيب لا الأمر أمري ولا تدبير تدبيري ولا شؤون التي تجري
بمحي الدين سائل المتواصل وأصحابه والوالدين وإن علوا وقرباه والولدان أسفل أسفل وأنت لنا كنز وعز وملجأ ونجه المأمول وفتح لمكفل أوائجنا في الدنيا أوائج في الدنيا بجاهك أجلت وآجلة أخرى ليوم مؤجل فصل أبلغني ما ذكرتك وهبني بمصباح نور العلم في كل مشكل وعند فراق الروح كل مشاهدا ليشهد بالتوحيد قلبي ومكوال إذا لم تكن لي في الشدائد منتهى فمن يا شفيع المذنبين يقول لي وصلى عليك الله ما لا بارك ومن لج ودك تأثرت مجلجل وما صدفت ورق الأمائم في الهما وقرد قبلي لتبعيد بلبل صلاة تؤدي كل أبكك ربوة ومجدا وتفضيلا على كل أفضل وتشمل من والاك نصرا وهجرة وكل محب للصحابة من أتى يوما وقال بذلة ويا من يرتجي الحسنى من الله والقربى تعال صلاة الله في كل ساعة على خير مبعوث وأكرم من نبى ويكفيك هما أي هم تخافه ويكفيك ذنبا حيث أعلم به ذنبا ومن لم يكن يفعل فإن دعاءه يجري قبل أن يلقى إلى به عجبا إذا أملت من مولاك قربا فجدد ذكر خير الأنبياء وصلي عليه أول كل قول وآخره بصبح والمساء صلى عليك الله يا أدناني يا مصطفى يا صفوة الرحمن. gbogbo àwa tí lọ́mọdé kìíní yẹn. gbogbo àwa tí àánú Ọlọ́run ní kí a jọ wà níbi tí a wà yìí. akramakumullahu alkarim. gbogbo wa tí ìfẹ́ ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. tó wà lára wa débi pé ìfẹ́ ànábì náà wà lára wa débi pé bí àwọn ẹsẹ̀ ní sílẹ̀ọ̀dì bí àwọn ẹsẹ̀ ní agbára tó ó sì lágbára tó
ìfẹ́ ànábì náà sallallahu alayhi wa sallam kò jẹ́ kí àwẹ̀ náà ní wá lára torí pé yorùbá máa nábì kò lè mọ náà sallallahu alayhi wa sallam látara nábì láti mọ náà sallallahu alayhi wa sallam fa anta babullahi فأنت باب الله أيبره أتاه من غيرك لا يدخل dídá tọ́lọ̀ ń dá nígbà Muhammad sallallahu alayhi wa sallam ó dá akówájú ìrún ni ọ̀nà àti ń bẹ tipẹ́ ẹnìkan ọmọgbà tí ń bẹ ẹnìkan ọmọgbà títí ń bẹ oògùn ọmọgbà tó ń jọ náà òun gan ọmọgbà tó ti ń jẹ Ọlọ́run torí kò nípìlẹ̀ Ọlọ́run ọba kò nípìlẹ̀ kò sì ní níparí èsì ní níparí ọlọ́run nígbà tí wọ́n ń bẹ yìí nígbà tí ń bẹ yìí ó wá wù mí ó wù mí kí n fọlá àmì hàn pé ń bẹ ìfọláhàn pé ń bẹ fa khalaqtu nura Muhammad sallallahu alayhi wa sallam kí wọ́n ní ó bí ọlọ́run hàn ní ògbé hàn wọ́n á dá mọ́lẹ́ ànábì sallallahu alaihi wasallam fabihi arafuni gbogbo ẹni tí wọ́n mọ̀ mí nígbà náà torí àtàrà àmọ́lẹ́ ànábì Muhammad sallallahu alayhi wa sallam ni ó ti máa mọ̀ mí yóò ti máa mọ̀ mí bí ẹlòmíì tí ń rugi tí ń sáko ládùúgbò ló bá bí dókítà wọ́n ní ìyá dókítà ní bọ̀ dókítà nù bàbá ẹnjìníà bàbá ẹnjìníà nù kódà kábíyèsí wọ́n ní ìyá ọba ní lọ. yọba nílọrin mo ti ní ní àjùdí kí n tó bòde lára ẹni kó pàtàkì. kó pàtàkì èyí tó ń bímọ lónìí ẹgbẹ́ náà kí wọ́n pàtàkì jù ú lọ. gbogbo ẹni tó máa rí ò bá pàtàkì orí ọmọ lóko ó ti rún. ọlọ́wọ́ dàmọ́ ní àdébà Muhammad sallallahu alayhi wa sallam ẹ̀ ẹ̀ pé kí lọ́lọ́ wá sọ èmi ló sọ ó ní ní màkàlìkì tó tó fún ẹrú mi tí mo dá ó tó fún ẹrú mi tí mo dá èyí tó dárú rẹ mọ́. òun tún dárú ẹ náà bẹ́ẹ̀ni ọlọ́wọ́ ò ṣe pé méjì irú rẹ náà tún ní sí mà. ìrẹ náà ò tún ní sí náà àpá nàbí ọlọ́run ò pọ̀ àmọ́ ẹ̀ múru Muhammad wa. sallallahu alayhi wa sallam wà á ń já a wa in jaa ba'da al-anbiya'i mu'akharan bẹ́ẹ̀ sì yẹ múlẹ̀ dáadáa. laqad kana qawla al-anbiya'i muqaddama laqad kana qawla al-anbiya'i muqaddama. kò síyàn méjì ń bẹ bí ànábì nìkan yà àwọn ànábì ọlọ́run bẹ́ẹ̀ bá yọ̀ mọ́ rẹ ọ̀fà yá sí mi lẹ́sẹ̀ o. wa in jaa èmi ń lọ ọ̀fà tẹ́ ẹ bá yọ̀ mọ́ ànábì. ba'da al-anbiya'i mu'akharan ìlú tí o bá ti yọ̀ mọ́ ànábì ọlọ́run mọ́ jẹ́ wọ bẹ̀ ní tèmi rẹ̀. laqad kana qawla ẹ̀yin ọkùnrin obìnrin ti gbàgbọ́ kí ni èèyàn náà. al-anbiya'i muqaddama. nínú àwẹ̀ tẹ́lẹ̀ náà ọkùnrin làwọn máa gbójú. wa in jaa ba'da lára tóbìnrin fi jù á lọ ní àtẹ̀mọ́ rẹ̀
déédéé ọmọ tó wà nípò ìyàwó rẹ̀ tó ń halẹ̀ mọ́ oúnjẹ lásán ni wọ́n jẹ ìrànrọ́ bí kátó ọwọ́ ẹ tó gbé odidi ọmọ mi yóò tún wá máa ru àmàlà ẹ̀kọ́ lásán ni wọ́n sì mú tọ̀ lókè ásámù. وإن جاء بعد الأنبياء مؤخرا قد كان قبل الأنبياء مقدما. ọgbọ́sẹ̀ àbáyé أكرمكم الله. ọgbọ́sẹ̀ obìnrin wọ́n fọwọ́ kankan jù á lọ tẹ́lẹ̀ tó gbọ́dọ̀ rí ọ̀fin lára ẹni títí ọ̀dàdà bá dé ẹkí obìnrin kúṣẹ́ déédéé aago 2 ọ̀sán tójú tí oníṣẹ́ wò mọ́ yóò máa bó èrè tọkùnrin yóò ti lọ sùn lé àlù àlá pé gbogbo ohun tẹ wọ́n pè ní dáhùn ó di sínú lónìí. وإن جاء بعد الأنبياء مؤخرا. obìnrin máa bú ẹwà kí ló dé ẹ wá bọ́ sí gbàgbà ta. لقد كان قبل الأنبياء قدما. tí wọ́n tún wá bí sàárì táwọn fẹ́ lè máa sun ẹkún tí yóò ti sin oorun sùn obìnrin tó wájú láago 3 aago 2 ẹkúṣẹ́ ẹ̀ ní ṣòfò ọmọ. bí bàbá dáhùn bá parí tí yóò bá ra aṣọ ọdún àbí kó dún ìyàwó ẹ̀ nú káì jí fàyẹ̀ ni. òkú ìgbẹ́tẹ́ lásán ni ọ́ kódà ọ̀ wúlò rárá èyí bá níbi dáadáa. وإن جاء بعد الأنبياء مؤخرا. لقد كان قبل الأنبياء مقدما. ẹ̀yin náà fà tẹ́ bá dìde ká mọ̀ lọ fa wá sí mo gbàdé bíi ẹ má sì ṣe opportunity pé a kò dá wa lọ mo lè má dáhùn túláàsì kọ ká serious pẹ̀lú mi ni ilé ọba ni mo gbàdé bí okùnkùn ti wá wá ná ẹ má dìde ọmọjọ́ mi o bẹ́ẹ̀ sẹ́ ń dìde ká tún bí mi nínú wa èmi tẹ́yìn àwùjọ àwọn àgbàlagbà láwà ẹni bá dé kó jòkó sàlámù àlékún mo ti bẹ̀rẹ̀ wá sínú. وإن جاء بعد الأنبياء مؤخرا. ètò yìí ti pọ̀ ju ẹ̀ mọ̀ sí abá. لقد كان قبل الأنبياء مقدما. wàlẹ́ ìgbòho látàná lájọ́ alájí bẹ̀rẹ̀ àwẹ̀ mo ti para àgbàdàn lẹ́ẹ̀mẹsàn mo parí tafsiri lọ́fà ìbàdàn mo wà lánàá ní olúyọ̀lé estate gba tafsiri tán lọ́fà ń kọ́ rí ilé ọba mo gbàdé bíi tí ìwọlé so ẹ ló tọ́lá sẹ́kù sí wa lára bí wàhálà bá pọ̀ yí dáyà láwọn ni. وإن جاء بعد الأنبياء مؤخرا. èèyàn má níbi dáadáa máa yẹ. لقد كان قبل الأنبياء مقدما. Ànábì صلى الله عليه وسلم. kò fẹ́ kéèyàn fara ní obìnrin ẹ wo wàhálà Ramadan bó ṣe tó síbi obìnrin sì mánéjì wa wọ́n fara dà wá kò jẹ́ àṣẹ sí ọwọ́ apáwo mo lè dùbọ́ lé mo ra ọkọ̀ àbá ní sọ́ọ́lẹ́ ní owó jẹ epo wà ní èmi epo sọ́ọ́lẹ́ gbé epo mu ẹ jẹ́ kí obìnrin tó sọ ìlúbọ́ di àmàlà pẹ̀lú oyún nínú kakọ ìtàn sí kòkò orin ẹ kí wọn kí ló dé tẹ̀ ń dààmú àwọn obìnrin àwùjọ wọn láwa tí wọn válù obìnrin kí ló ń fọ obìnrin pé gbogbo ẹni bá ń rárí tí ò ní síyàwó rẹ la wọn á dẹni àná ni. jí wọn kú yẹ lẹ́rú obìnrin anábì Mùsá. alayhi salatu wassalam. wọ́n ní kókó fẹ́yàwó ló fi lọ dára fún anábì Ṣuaibu anábì ọlọ́ọ̀lá méjèèjì sọ́ọ̀fù ọmọ mi máa bá mi dára ó ní mo fara mọ́ ẹ wá sọ tó jùlọ
tẹ̀kàn fẹ́yàwó sílé ẹ̀yìn wàá rò kọ́ mu wọ́n á rí onísọ̀mì tí lẹ́yìn àsámú ọ̀ wáyé rẹ̀. agolo mílíkì ni wọ́n rí lọ́ọ̀dẹ̀ omi rẹ̀ yàrá rẹ̀ máa tún parí ẹ̀ yóò wá jẹ agolo ta ẹ̀ sùn ilẹ̀ tálásì èrè tí òun nínú rẹ̀ mu sẹ́yìn òun nínú rẹ̀ mu èyí rẹ̀ wọ́n. وإن جاء بعد الأنبياء مؤخرا. gbogbo eléyìí túbọ̀ ló kọ àwọn ọkùnrin ni wọ́n forí jìá ìyẹn jẹ́ ti pọ̀ jù ọkùnrin míì ti ra aṣọ lórí mẹ́rin tí ìsọdún báyìí ọdún kan náà ọ̀tọ̀ lèyí tí ó wọ̀ àárọ̀ ọjọ́ ọdún mọ́sálásí ò ti rà èyí tí ó wọ̀ èyí tí wọ̀ lọ yídì èyí tí ìbọn ọ̀rọ̀ alẹ̀ tẹni tí ń dáná fún ọ̀dà ìyẹn náà pè ní greediness selfishness nìyẹn ọmọ tara ara nìkan níbi pé ìyàwó rẹ̀ ṣe fi hàn yẹn gbogbo alága lọ ti ń jẹ òdo lọ ti ń jẹ alága pati àwọn apá àbá ìyá rẹ̀ nígbà tí wọ́n délé ọ̀nà ìyàwó rẹ̀ tó gbóbi ìlẹ́lẹ̀ lẹ́ni tí ń bí àwọn àrólé fún ọ ẹ̀wọ̀ agbára tóbìnrin fi bímọ kọ́mọ tó gbóòdì ẹ̀wò nira ẹnu ọ̀nà tó mọ́ gbàgbádùn sí lè gbàgbé wọn ní mọ́ ó yẹ ká kí omi ẹ̀yìn ọkùnrin ìyẹn jẹ́ pọ̀ ọwọ́ ni ẹdọ ọdún lójijì níwọ̀n tẹni tó ń sùn ní òsàdúrà fún ọ akọ́nà nígbà tó dáa fún kò mọ̀ mí jí ó yẹ ẹ lẹ̀ jí ó dá ní màkóbìnrin ni mí kí lẹ̀ ń bá káàkiri ara èèyàn mẹ́ta láti gbọ́dọ̀ rí owó ìyá àti bàbá rẹ̀ wọ́n gbọ́dọ̀ rọ̀ bí ọmọ alábàríkà ìyá rẹ̀ wá ń tò ní sọ aláka wọn ń tarí ẹṣubú ojú tí orí bí mọ́tò tó ń gùn. àkáàtì tí wọ́n wá ṣe ìjọba àkànú níbi jẹ́ tí ń rò kọ́ ọ̀fẹ́ ìyá rẹ̀ ní gbàgbó kiri lójoojúmọ́ wọn ní ìyá tí mo kọ́kọ́ dé ní ojú tí gbogbo ọmọ tó bí làlátọ̀ ọmọ. làkọ́rí kánà. ìlàkọ́dí rẹ̀. kọ́bùlà lè àwọn bíyà ìmọ̀ kọ́ dàmà. ẹlẹ́ẹ̀kejì jẹ́ gbọ́dọ̀ wọ́n pé èèyàn ní owó àlàáhàlù ìyàwó àtọmọ owó gbọ́dọ̀ hàn lára wọn àwọn ọmọ rẹ náà wọ́n ń kọ́ ẹ̀gbọ́n ní skul wọ́n ń kó àbájẹbájẹ wọ́n ní ìrora lu bàbá rẹ lọ́kọ̀ tó wà lọ́kàn ta mọ́tò kọ́ tọ́ ọmọ rẹ bọ́mọ rẹ báyà yóò ra mọ́tò fún ọ ọ̀rá yóò wá bá bàbá mọ́tò ó fara mọ́ káyé ọmọ rẹ ó bàjẹ́ ju kí táyà mọ́tò lọ kí ló ń bá káàkiri ọ̀rá yóò wá bá wọn home theatre home comedy a máa faṣọ nù lóru àwọn wọ́n ju fíìmù lọ ni níwọ̀n tí wọ́n fíìmù bàjẹ́ lára ọmọ rẹ níta. àwọn ọkùnrin kò kí ni a ṣe èmi lè ṣe ẹlẹ́yìn mi níbẹ̀ kó dáa mú lọ ọbẹ̀. وإن جاء بعد الأنبياء مؤخرا لقد كان قبل الأنبياء مقدما. ẹ̀yẹ́ mi ibi tí ó sọ̀rọ̀ lọ sẹ́yìn náà tó yàn mí. وإن جاء بعد الأنبياء مؤخرا lẹ́yìn bá mi rìn àáyàn mi. لقد كان قبل bẹ́ẹ̀ kó sá ti yẹ̀yẹ̀ ní sẹ́yìn. الأنبياء مقدما. ìbéèrè kẹta níbi tó wọ́n ti gbọdọ̀ jáde lára ẹ̀dá pé lágbájá ní láárí dákun bàbá lẹ́dẹ̀ dákun ìlú yín mo wà ẹ má ti regret pé mo wẹ́dẹ̀. ìbéèrè kẹta òní ẹ̀yin wà ń wò jí àwa nù ẹ̀fọn tó wà nù lára balẹ̀ bí ìbá sọ̀rọ̀ Islam kí ni dùnú rọ̀ fún n bá lọ ọ̀bẹ̀rẹ̀ la mo gbé ní láwa èmi ga níwájú àwọn orí adé ẹlòmíì ò rí fín jọ̀nà tí bá lò ẹlòmíì ò rí fín mo gbé wá ṣùgbọ́n ẹlòmíì ò rí fín torí èèyàn ọmọ yìí ọba gbogbo ẹni kí ó pẹ́pẹ́ wọn mọ tí ń jọba àwọn tí sísè ń dáa fún inú ayé wọn ọmọ yìí ọba ọ̀la pé ń lé wọn òun nìkan ló kọ́ dáa fún gbogbo ọmọ ọlá ní ìmọ̀ yìí ọlá ẹni tí a bá bí ní ọlá tó lálẹ́ wò yóò sì ṣe wọ́n mọ̀ ní ẹ̀fí lára balẹ̀ kò dáa fún àtọ́bí rí gbàtí ìṣe pé tí wọ́n fi bí inú ó lálẹ́ wù ni tẹ́lẹ̀ bá lò ó àwọn tí ò tó wọ́n wà rí fín
ọba fi gbogbo àfa ọba náà fi ṣe wáàsí àwọn ilẹ̀ fi yọ lọ́nù mélòó ní ìjọba tí táyọ̀ fi parẹ́ lórí ire tó ṣòro ṣe orí ilé ṣòro ṣe orí inú nìkan ní pẹ́ntẹ́ yẹn mú ṣùgbọ́n kò ti dáwọ́lẹ̀ lórí ọ̀kadà kọ́ fọ́ lórí mi. وإن جاء بعد الأنبياء مؤخرا bí ìbá ṣe pé àwa lo ayé débi tí ò bá máa lódó pé kí ọmọ ọlọ́run ó yọ ọba kí gọ́ọ̀mẹ̀ntì kan ọmọ ọlọ́run ó yọ ọba wọn ò ní sí láláyọ̀. ìtanimọ̀ ti sọ gbogbo òjọba tí wọ́n ń bọ̀ ọba jà tó bá kú òtọ́ yóò tọrọ jẹ ni. ẹ wọ lẹ rí mi àwọn tó ṣe pé kú ní òní ẹkú láàyè wa àwa la dúró yìí báwa bá ti kú àwọn àgbàlá nù àwọn tẹ́bí òkú yìí àgbàlá nù ẹ ní gbọ́ ìgbìmọ̀ ọba àná ìgbìmọ̀ onímọ̀ àná ẹ mọ̀ gbọ́ ìgbìmọ̀ kánsílọ̀ àná àwọn chairman àná àwọn ex former lẹ́nu ọ̀gbọ́n náà. وإن جاء بعد الأنبياء مؤخرا ẹsẹ̀ lẹ́gàá kí ọba ìjọba ẹ máa ṣe yé ìmọ̀ ìyàmọ́ gbígbà sí pípa tí a da ayé rú ìjọ ọba ìjọ lọ́ba lọ́sọ̀ di ìjọba ìjọ àwọn ọba tá a kó jọ ọba lónìí wọ́n jàgbá ní gómìnà kan wá dé ọba wa náà lókì ó jọ wọn kátó wẹ̀yà alága èlò sálárì owó tí òwú àkàgbà. kátó ní kánsẹ́lọ̀ àdúgbò àní wọn lọ́ba náà wá ẹni ìsinú lọ ta ní gbọ́ntẹ́ lọ́wọ́ àti ìyá rẹ bí wọ́n lẹ́rìí pè mí. bó o lọ rí ṣeré. لقد كان قبل الأنبياء مقدما لقد كان قبل الأنبياء مقدما. gbogbo tí òun yẹ sásìmọ̀ pé kì í ṣe tí ń jẹ ní wá bá ní nàìjíríà náà ní àfọ àtọ́nà pé ọ̀káre káfíyé kú lẹ̀ bẹ́ẹ̀ kódà láyé bó lọ rí. وإن جاء بعد الأنبياء مؤخرا. àwọn bẹ́ẹ̀ ṣe lè wo tó ẹgbọ́lá fún àtọ́ ní kọ́lé bá àrọ́lá àti ẹlẹ́lò níbò mi. gbogbo àwọn àti máa ń tẹ̀ wọ́n bá lórí bá ti ń tẹ̀ lórí bá wọ́n dáadáa wọ́n fi pìtà pé àkéwì ni. èmi ò lọ ọba lónìí tẹnu wá sọkọ ẹ̀yin ọba ẹni ọfẹ́ náà ló mú ni wọ́n tó kó ni sọ́kò lóní kọ́lọ́fù náà rúfin ni ọba sọlọ́gbọ́ máa jẹ́ kódà kó wọn sọba lórí òrùlé mẹ́ta ọba ni. tàìjẹ́ inú ọ̀fun kọjá ó kéré bí a ṣe mọ ní ìrànwọ́ ni lọ́dún oúnjẹ tí ń jẹun ṣùgbọ́n kò lè tóbi jù bá wọn. gbogbo ọba àwọn láti bá gbé fún ọba kan àbá ìjọba Sókótó ní ẹgbẹ́ fọba ìlú yín gbogbo ẹ̀yọ́ ọmọ ìlú tẹ̀fẹ̀ àwọn ọba yọnu nù ẹ fẹ́ kí ìrìn yóò dìtà kí n bẹ̀rẹ̀ wá sí. لقد كان قبل الأنبياء مقدما. àwọn wa lórí ti ọgbà àgbà ọlọ́run bá mójútó yín olúwo rẹ ti bóde ọlọ́run bá mójútó yín arábìnrin ti rágbèrè ọlọ́run bá mójútó yín àwọn ọ̀rẹ́ ọlọ́fà wọ́n ti pèlè ọlọ́fà sí pé ọlọ́fà ń kọ́ ìran ọba ní dára wọn hàn mo fi gbogbo wọn kí ẹ̀yin ìjókòó tẹ ni wọ́n fi ń hàn wọ́n fẹ́ dá wá àṣìjú báwọn fàwọn nǹkan hàn múlẹ̀ tí fi mí hàn ẹ̀jẹ̀ bá ń fi hàn kò jù bá ń lọ mo tún lọ sí wá àṣìlọ fún àwọn bá mi lóhùn. وإن جاء بعد الأنبياء مؤخرا. ẹ ló fi hàn lónìí o torí kálukú assembly ní òfin hàn ẹni bá fẹ́ ká fi hàn kó fún wa ní búlọ́ọ̀kù ẹgbẹ̀rún mẹ́rin ògbà fi hàn ó kọ́ ọ́ lẹ́sẹ̀ kí ni yóò fi hàn. ní kọ́nà kótó kó lẹ́yìn àwọn ààyè fún wájú lójú ẹsẹ̀ ní ẹsẹ̀ ó ń bẹ̀rẹ̀ ní fàyè tara rẹ̀ ẹgbẹ́ wọn tẹ̀lé dáadáa. لقد كان قبل الأنبياء مقدما. kí ló dé tá a fẹ́ yẹn ẹ̀ tí ò ti gbà fọ́ ẹjọ́ ṣe tí ò fi hàn náà èmi tí wọ́n fọ́nà mi hàn ìdí ìṣe ló fi mí hàn. ẹjọ́ sí ọ̀fọ̀ àwọn èèyàn ẹ ti ọ̀hún náà lómi jẹ́ òpin nọ́ńsẹ̀sì ló ṣe lójú agbo ẹ wàá fi yẹn ti dákúrú aláwùjọ yóò kàn fún yín ní 2.5. ẹjẹ́ sí olúkálùkù fi hàn lẹ́yìn kábíyèsí kálùkù fi rárá hàn wọ́n ṣètò àfẹ́mọ̀. a ti lo èdè kan láti fún ọkàn hàn rí onímọ̀ sọ̀rọ̀ ọjọ́ náà. ààrẹ ìlú ìgbóná bá sì wá ọmọ ìjòkó létí stéèjì báyìí wọ́n sàrẹ́ rẹ̀ wọn ò fi hàn wọ́n ti ẹ̀ ń lé mu ní ẹ fílẹ̀ àṣẹ nǹkan ní ẹ̀ ń léwu ní wọ́n yà
postal bus nígbà sá ń dà wọ́n iye báyìí ló ní ìmọ̀ kílódé ńlá gbọ̀ báyìí ṣé bọ́ọ̀sì náà wọ́n ní wẹ́ẹ́ mo kàn ṣeré wá Nàìjíríà mo fún ẹ ní 80 million ẹlòmíín sì họ́ tí òun ní tí ó sábà máa ìjẹ́ ẹni tí wọ́n fi hàn ẹni tí wọ́n fi hàn ó ti tọ́ bá kò fẹ́ ló bá ka lọ́rọ̀ fúfú kódà kò dé fìlà kódà wọn ò pé kò sí ní ẹtí invite kí ló dé tẹ̀wọ̀ olówó ìsìlámù ọ̀fẹ́ kí wọn kọ́kọ́ fún àhànà kan tó ṣiṣẹ́ ẹjọ́ náà wọ́n fi hàn pẹ̀lú iṣẹ́ ọwọ́ yín. amójú àti lọ iṣẹ́ ní múra bàbá ọlọ́fà iṣẹ́ ló lọ sí kárin sá lọ nítorí mẹ̀kúnnù wọ́n ní wàhálà wọn pọ̀ wọ́n ń gbowó náà ní àwẹ̀ wọ́n ń sá lọ mo lẹ́ ń lọ tí ò sọ́nà gbogbo òní ti dá horo àrùn owó táwọn kọ́rọ̀ bá wọn ó dìgbà tí wọn bá dé ẹ̀kọ́nọ́mì wọn gbà wọn báyìí gbẹ́sẹ̀ wọn lẹ́gbẹ̀wò sá lọ ta ló yẹ ìjọba ní wúrà lọ ta ló fẹ́ fi aṣọ. أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وبه نستعين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وبه نستعين ẹlẹ́ẹ̀kẹta tó fẹ́ wí ìjọba jẹ́ mùsùlùmí gidi ẹjẹ́ àjọ wí ni. أعوذ بالله من الشيطان الرجيم ìjọba lọ múra. بسم الله الرحمن الرحيم lárúbáwá وبه نستعين ẹ̀yin kábíyèsí wa ibi tọ́lọ̀ fi ń ṣèlú dàrú mọ́ ẹ lọ́wọ́ ààyè náà ní gbóná mọ́ ẹ ẹni tí ó lè dà yín láàmú nílùú yín ọlọ́run ní fún lágbára. àmín. bọ́lá bá ti fún yín gbà kúrò lọ́wọ́ rẹ̀ ẹ̀ sí á ní dáadáa. تبغي الفساد في الأرض Islam ọ̀nà wo làágbà bọ́ lọ́wọ́ jẹgúdújẹrá. Allahu Akbar. kí ni rọ́ọ̀lù Islam kí ni jẹ́ jẹgúdújẹrá kí ni tiẹ̀ fà jẹgúdújẹrá kí ni fàwọn àbàjẹ́ tí bí jẹgúdújẹrá. asọ́hùt èmi ní bí rọ́ṣà èmi ní bí kéèyàn ó jẹ ìwà bẹ̀tẹ́lẹ̀ èmi ní bí wà bàjẹ́ corruption pọ̀ ní láàrin wa lónìí mo ti tírìtì ẹ̀rí lé àwọn náà tọ̀ lánàá lónìí èmi ní bí kí ló bí wà bàjẹ́ kí ló bí jẹgúdújẹrá kí ló bí kí gbogbo olúmọ̀rí náà tàn kálábọ̀ máa ṣe yẹ̀ nínú wọn nínú èsì kí ló bí sí onílà aká ìkòlè ronú ni àbí òrùkún wọn kú mbẹ. Allah. àbí ọ̀rẹ́ tí a da fọ́tò wọn dájà náà pé àyè tó kù tó náà ni lọ́fíìsì kò lá àgbàlá kó wọ́n sàárè tó tòjọ́ kó máa béèrè kíbo là àyè mi wà. òwò sì ń gbẹ gbogbo òlú paasi náà ti ń darí wa ṣé kọ́ńtì náà wáyé sá gbogbo tí ń lọ Saudi tí ń lọ wọn ò kó ọgbọ́n ọdọ wálé làákà ìwọ wọn gbàgbé ẹ̀sọ́ ni lọ́dọ̀ wọn mẹ́tò débi kí tẹ́lá kó 1 billion ẹ̀ gbà oúnjẹ sí òní dàrú ẹ̀ sì ní mọ ẹni tó sanwó rẹ̀ bẹ́ẹ̀ bá ṣe ń da nǹkan títí wọ́n mọ̀ gbà tẹ̀lé yín wọ́n mọ̀ mú tẹ̀lé yín àwọn tí wọ́n bẹ̀ ní sẹ́ni Saudi wọ́n ṣe tẹ̀mítẹ̀mí torí déédéé owó tó tún wọn náà ní ẹ fún wọn. gbogbo sẹ́tàsí Nàìjíríà yàtọ̀ sẹ́tù wà lọ́fíìsì tí wọ́n fi pẹ́ẹ́nì rọ̀ àwọn ọdún ṣe ló bí àjàmbákù gírèdì ọ̀nà yìí o àjàmbákù ni wọ́n sì torí ẹni tí ó gun gírèdà kí wọ́n fún àní ìlú làgbà tí ń kàn kú fọmọ mi yóò kàn dàrú ni ń lọ nínú tó bá sì
jábọ́ lóòótọ́ tí màá ṣe ìgùn lápá tó gé lẹ́yìn sọ́ọ̀rì kò sí ń pa àmà. àṣé ìwà àjàmbákú dọ́dọ̀ àwọn tí ń gbálẹ̀ náà wọn ò ní gbà má torí kì í sowó kí wọ́n lè ṣe nǹkan rí ní fún ẹ. bó o lọ wíjì rí. wàlá tabghil fasada fil ardi. àwọn dókítà sí wa wọ́n ti di mọ́dúrà. Allah ọ̀nà tí ó sì gbàgbé apààyàn ni pé wọn ò sanwó ọpọlọ wọn fún ọmọ. ìbínú àfìbínú gé fún torí pé kí ni wọn ò sanwó ọpọlọ fún ọ. ẹni tí gbowó tó kéré jù ní mímọ́ kí lẹ́ ń pè é tó kéré jù ní gba 1.4 million ní Saudi. àwọn lẹ́tọ́rà sí owó ti lé ní 4 million. wọ́n yóò padà ọkọ̀ ní Saudi. ẹ̀ sí ilẹ̀ ní ọba ọ̀fẹ́ra nǹkan wákàtí mẹ́rin ọkọ̀ náà sí. kò lọ sí kọ́rọ́ọ̀tì ní Saudi ẹgbẹ́ torí kí ni. déédéé eré ọkọ̀ tí mo gùn wáì lọ́wọ́ máa gùn lọ sí ara túrìyà náà sì lọ́sàn. túrìyà náà lọ́sàn kí wọ́n lọ jalè fún nígbà tó ti rírú ọkọ̀ tó fẹ́ jalè ní títì lọ́fẹ̀ẹ́. bọ́ọ̀ fẹ́ lọ lóòótọ́ ọ̀fẹ́ mi yí ìlú gbó ẹni tí wàá pẹ̀lú òsì fún ọ lẹ́rọ kò ní kájú tó ló ti mọ̀ pé òun rówó nkí ni ò tó sùn. ẹ wá ní oníṣòwò àkóbá gbogbo tá a gbà sí hospital ìjọba wọ́n tún ní tiẹ̀ nílé torí kí ni owó tí ń fún nǹkan lẹ́nu. dókítà ìlú ni ń gbà ìlú ni ń gbà Nàìjíríà ti ń fajá lóúnjẹ àwọn tí ń ṣeré ipá náà sanwó fún jù wọ́n ra pléyà ní 100 million níbi tí àwọn pòfẹ́sọ̀ tí a ti ń kún mọ́tò títà yà rẹ̀ lọ. gbogbo ẹni tẹ́ wọ̀n rẹ bọ́ọ̀lù tẹ́ ká sí òkè àwọn òkòndẹ́mù ẹ̀ níjọ́ tẹ́ bá ń wá sẹ́lẹ̀ pé Nàìjíríà ti wó. níjọ́ tẹ́ yìí náà bá fẹ́ jẹun ọpọlọ pé bí mo ṣe kàwé tó yìí kí n máa gba 10,000 kí n máa gba 20,000 ẹ̀ padà sẹ́pẹ̀ lóbi tẹ́ mi lọ́nà sí. La ilaha illallah. tí ì mọ yìí àwọn aṣáájú ẹ̀ bẹ́ẹ̀ ṣépè orí ìdàkúrò ó ṣépè àwọn sọgbọn àjàǹdùkú ọ̀tàn Nàìjíríà kò sí ẹ̀mẹ́ni kú ọ̀bẹ kò lè tán ọ̀nà tí òfin lè tẹ́ ni pé ìbẹ̀lẹ̀ ń pọ̀pù owó sí city allowance 80 million furniture allowance 120 million Idil Fitri allowance 20 million Idil Kabir 40 million senatorial cake kìíní kan báyìí Christmas iye kan báyìí Boxing Day iye kan báyìí Wrestling Day iye kan báyìí Arafa Day iye kan báyìí Inika Day iye kan báyìí. wala tabghil fasada fil ardi. báyìí ṣe ń bá ọ̀bọ̀dọ̀ ẹ̀dí tiẹ̀ o ẹni tó fẹ́ lè ya wèrè nínú àwọn aláṣàjẹba gbọ́ bọ́bá ṣe ẹ̀dí tiẹ̀ ṣàwọ́sí mi gbogbo ẹni ọkà gbogbo tó náà bá ní sọmọ jùlọ ni. inna Allaha la yuhibbul mufsidin. tọ́lá ní ìsọ̀fẹ́ ẹnu ìsọ̀fẹ́ ẹnu olè agbébọn lójijì gírírí wọn pa àyàdá lẹ̀ wọ́n sinú bí ẹ̀mí sinú bí ni. owó alátọwọ́ ẹni yọ wọ́n tẹ gbèsè tó ẹ̀rọ míì ni wọ́n wá wò ìyá rẹ tí ń fọ epo pé ìyá ọmọ fọ epo dì sí i. àwọn olówó sí àgbákò ní bàbá ẹ̀rẹ̀ wàkíwà ẹ̀yin lẹ kọ̀ọ̀rọ̀ tẹ̀mẹ̀wé rẹ̀ ẹ̀yin lẹ sọ́dọ̀ lórí burúkú tẹ́ ẹ̀ fọwọ́ yín ọ̀pẹ́rẹ́sì wọn tẹ́ ẹ̀ ń sọ ọ̀pẹ́rẹ́sì wọn ẹ̀ ń wọ̀ ọ̀pẹ́rẹ́sì wọn. ní owó tó tó owó ẹ wà láwọn àgbàlagbà tí ẹ wà nípò ńláńlá wọn wà lọ mú ìgbẹ́ ìdí wọn 70 80 wọn wá kọ̀ọ̀rọ̀ tẹ àwọn ọmọ 14 ọmọ 15 wọn wà wọ jeans ní màá nà kárí wájú ọmọ kékeré. lọ́nà ọ̀rọ̀ àti èrè ọ̀rọ̀ ní kúrú rẹ̀ báyìí. wala tabghil fasada fil ardi. wọn gbọ́ ọmọ lọ club ọmọ 18 n tẹ́ fowó wá sí mi
ọmọ tí ò tí ì dára àìbẹ̀ wọ́n ti ń dára jánábà ọmọ tí ò tí ì yọ bàrà àdí wọ́n ti fowó ba tiẹ̀ jẹ́ gbogbo ọmọge náà wàá gbélé ọkọ mọ́tò dánú wọ́n ti fẹ̀ wọ́n ti fi bẹ̀rẹ̀ ayé nǹkan ńlá ni wọ́n fẹ́ wálẹ̀ mọ́ wọ́n sì ti lókè yányá. Inna Allaha la yuhibbul mufsidin. sọ́kọ̀ communicate pẹ̀lú Wala tabghil fasada fil ardi. sọ́kọ̀ communicate. Inna Allaha la yuhibbul mufsidin. mo gbé agbádá wọnú gáàmù mo gbé agbádá wọnú gáàmù sọ pé mo ti bọ́ sí akadẹ́kìnì ó ti yọ ọmọ mi o wọn láwọn àfọwọ́kàwé ẹ̀ serious kí ó ló bòwe mọ́lẹ̀ èmi lẹ́yìn ká ìwé tẹ̀lé kọ́kọ́ yín. Wala tabghil fasada fil ardi. òògùn àbòsí tẹ gbọ́ nàìjíríà ń gbó jákujáku èmi ò ní kọ́ńtì tá a gbọ́ tírílíọ̀nù rí nàìjíríà láti gbọ́ rí n tẹ́ ẹni wá sọ. Wala tabghil fasada fil ardi. kí ni bí wà bàjẹ́ kí ni bí jẹgúdú jẹrá ẹbí mi ní yorùbá ẹ̀yin ẹbí mi àti kí ni sọ̀rọ̀ bí ti dára wà fá ẹ̀ mà rí gbogbo ẹ̀ mà kó wúlò kú. Wala tabghil fasada fil ardi. kò lè dẹ́gbàdá yín jọ. Inna Allaha la yuhibbul mufsidin. yorùbá ló bí dáadáa tí ìgbọ́ àwọn àfa wọ́n rántí sínú àgé tí ìgbọ́ yìí náà pé àfa ń gbowó lọ́wọ́ ọkọ ó sì ń kíyàwó mọ́lẹ̀ yóò tún wá lọ bí ìkómọ fún rẹ̀ lọ́mọ tó ṣe pò ní lóbi. báwọn tí ó kù sí pọ́ọ̀kà tó ń pè ní èèyàn gidi wà láàbìlẹ̀ ọkùnrin yóò máa ní Wala tabghil fasada fil ardi. olówó kéré Wala tabghil fasada fil ardi. ẹ̀yin ọmọ ìyá mi ní náà ẹ̀yin àfa ẹ̀bínú akramakumullah. òun àdìgíyàwó nípa wa bẹ́ẹ̀ni àmín. iṣẹ́ táwa gbà ní. Wala tabghil fasada fil ardi. àti ẹ̀sìn ní dúró nù ọyẹ́ la gbà débi ẹ̀ka àánú fún ìlú nira díẹ̀. Inna Allaha everywhere pẹ̀ tapping ground. la yuhibbul mufsidin. bẹ́ẹ̀ ká máa gbòòrò sí ẹni àrùn gẹlẹ́dẹ́ rẹ̀. Inna Allaha la yuhibbul mufsidin. èsì yáyáyá lẹ́gbàdé rẹ̀ ẹjẹ́ jẹ́ òyọ́ díẹ̀. àrùn gẹlẹ́dẹ́ kó bá mú yín. àyùbò ni akramakumullah. àyíká tó ń yín ókè bí ẹ̀mí. Inna Allaha lẹ́yìn ọ̀rọ̀ bí wàá ṣẹ́yìn wà wala. bẹ́ẹ̀ bá ti bẹ̀rẹ̀ sí ọlọ́run kò sóòrùn kò sójò kò sóòrùn kò sótútù gbogbo ẹ̀dá tí o bá fi gbogbo òṣèṣì kọ́ra yóò dààmú àwọn olówó kan bá gun kẹ̀kẹ́ mọ́ ní abẹ́rẹ́ mọ́tò ẹlòmíín ní méjì àwa náà ní o rẹ́gẹ́dẹ́ kò sí kàrọ̀ ọlá wa gbójú ọlá tán dókítà wà ní sẹ́ẹ̀fẹ́ kú nísìn ẹ lọ ra kẹ̀kẹ́ tẹ̀ ló kú lójú kan náà. wala tabghil fasada fil ardi. láti bí ìsíbàdàn máa wà nínú yàrá rẹ náà. Inna Allaha la yuhibbul mufsidin. ẹsìn náà fẹ́ gun kẹ̀kẹ́ mọ́. ètò ìgbò mọ́. àṣọ padà gún yàrá. àṣọ tí n kò jẹ́ tí n gba tẹ́kùn tó da jù ọ̀tọ̀ nǹkan nínú ooru. káwọn bá rìn mọ́ la fi lọ́ra mọ́tò owó tó wà lọ́ra kiri kan. yọ ní màá ka ìkiri tá a ti rìn.
bí ọlá bá pọ̀ jù ipa ọlá lálá ni torí pé ọwọ́ lówó ọ̀fẹ́ sínú 10 alive 5 alive ìgbín 15 alive èdè kùnú ọ̀sìn jẹ́ gbogbo ẹ̀ ọ̀làǹdì hospital. wàlá tabghi al-fasada fil ardi. yóò wá ní ẹni ọmọ ní rúkú náà yóò bí nù. inna Allaha. nígbà tó wà ní ẹ má jẹ́ ọlọ́bọ̀rọ̀ ṣe kẹ́ ẹ tó ẹ jẹ́ níwọ̀n bá. ọ̀rọ̀ tí ìjẹ́ tí wọ́n pè é lọ́nà àkókò. la yuhibbul mufsidina. ẹ bá kẹ́ ẹ rẹ̀. inna ọmọ tí ń sọnù àdìgbàlá kí ló ọ̀pọ̀ abàjáda wàlá tabghi al-fasada fil ardi. ẹ̀yin náà ń tẹ̀ inna Allaha. ẹ̀yin náà tẹ̀ ọgbẹ́ wọ́n tẹ̀lé náà tẹ̀ la yuhibbul mufsidin. kí ló máa lè dè sọ yorùbá nàbì dáadáa sallallahu alayhi wa sallam. bàbá mi kí ni bí jẹ gbúdú jẹra ẹ jẹ́ ọkọ sọ cousins yẹ kí làwọn nǹkan tí ń bí mufti ti mi rí bẹ yẹs tàbí wa sọ tí ń bí ẹgbẹ́ wa àwọn aṣọ tó bí kí wọ́n solution tá a fún kò di mẹ́ta bẹ́ẹ̀ bá fi mi lára balẹ̀ káwọn so. wàlá tabghi al-fasada fil ardi. ẹ kò gbọ́ ìwà bàjẹ́ ìkíni bí wà bàjẹ́ ẹlẹ́kẹ̀ẹ́ tẹ̀lé mi ní kí ni àkọ́kọ́ tẹ̀lé mi wá sí wa bẹ̀rẹ̀ nísìn ṣé ó kù làkọ́kọ́ ohun tí kọ́kọ́ bí wà bàjẹ́ tí o lè mú yàn kọ́rọ̀ tí ó ba ayé jẹ́ yẹ́yẹ́ oníkó níwọ̀ra kéèyàn wo gbogbo lẹ́yìn nísìn pé èmi nìkan mo fẹ́ kọ́ yóò wá wọ ẹsẹ̀ méjì yóò wá bọ́ bìlì ńlẹ̀ ẹsẹ̀ káàbọ̀ níwájú wọ́n máa ní ọ̀ lè kọ́ yìí tá a pé mo rà dọ́mọ mi ìwà àbàjẹ́ ni gbogbo àti ń kọ́lé títí lónìí ọmọ tálíkà ní à ọmọ olówó àná ló ta fún ọ lónìí gbogbo tẹ́lẹ̀ kọ́kọ́ ọmọ nítorí ọmọ wọlé ọmọ tí ó lò Allahu Akbar. ẹ̀yin ló tún bá jẹ̀ nínú à sábà bẹ́ẹ̀ nìkan kan lórí rẹ̀ tí ẹ bá lẹ́yìn lẹ́ padà lójú àwọn ànáwó jiyàn náà. wàlá tabghi al-fasada fil ardi. tí mo ti sọ márùn tí ń bí wà bàjẹ́ àwọn ọmọ ọbẹ̀ kí ni ń jẹ́ wà bàjẹ́ oògùn làálò sí ìlú lọlé. inna Allaha. àtúntò tafsiri lọ́fà. la yuhibbul mufsidin. kéèyàn ó ní ìwọ̀ra débi pé kò sí ẹni tí ó ní ìwọ̀ra ìyàwó àmọ́ jẹ̀yà rẹ kò ní wò. so ti ní ìwọ̀ra náà bí ìbá ṣe wọ̀ra ẹnì kan ṣe ní máa gba 1 million lóṣù kó mọ̀ lè ṣe 8,000 fún gitman. ẹnì kan ṣe ní máa lè rí epo sọ́pọ̀ láàrin ọ̀sẹ̀ tí ń ra epo tó 200,000 tí ń jẹ gitman ní 25. bẹ́ẹ̀ bá ní wọ̀ra yóò ní àrùn méjì ẹni kí láàrùn àkọ́kọ́ jùmúdù lè àyìnì gbogbo ẹ̀dá tó bá ní wọ̀ra yóò dájú tẹ̀lé mi yóò mú ọ̀gẹ̀dẹ̀ lọ́wọ́ ìtì yóò sì tún máa lọ́kàn mọ́ lọ́wọ́ wọ́n máa ní èsì mo tún fẹ́ gbà kàn náà ni. béèrè àrùn kejì wà kọ́síwátù lè kọ́ níbí gbogbo ẹ̀dá tó bá ti lè ní ìwọ̀ra ọkàn rẹ̀ ó le ẹ̀ bá máa ké pé arówó oṣù gbá hospital nínú wàhálà kò ní dáhùn ọlá pé títí ẹ̀mí tí ẹnìkan ló fẹ́ wọ́n wá láǹdì sínú orí ibú ni. ẹ wá lè ní síwá àbàjẹ́ gbogbo ọtí ẹ̀rọ lọ́kọ́ tara wọn nìkan ní ẹ̀ mọ̀ wọ́n dọ̀ wò sọ̀rọ̀ bẹ́ẹ̀ sì ni
èèyàn rẹ̀ rán tí ò kọ́kú ní dìbò fẹ́ ni ó wúlò ẹni tí ò kọ́kú ní dìbò fẹ́ ni ó wúlò tó bá dọjọ́ òun náà tó kàdá lọ ọmọ tí a máa ń dà ọmọ tí ó wà nínú ọkọ̀ AC factory fitted AC ní rí níta ní ọmọ alága ni wọ́n mọ̀ kọ́ nírìn ọmọ alága lọ́wọ́ àti first lady wọ́n mọ̀ kọ́ nírìn àwọn tí ń yára rìn ju ọmọ ẹgbẹ́sẹ̀ lọ kankan. wala tabghil fasada fil ardi inna Allaha la yuhibbul mufsidin. Béèrè kejì ṣé ti gbà pé ìwọ̀ra máa bí wà bàjẹ́ kódà bẹ́ẹ̀ bá ní wọ̀ra obìnrin yóò ní wà bàjẹ́ lọ ìwọ̀ra obìnrin ló bí kọ́mọ bọ́mọ ń dún kú àlùkò níwọ̀tọ̀ ní mẹ́rin tó lélẹ̀ ọ̀tún wá gbé màálù gojú wíńdò ní wàá kàn pé ọmọ ẹlẹ́pà ó ní ẹ̀dákun kò sí ẹjọ́ ti lè ní wọ̀ra yóò sì ṣe. ìwòra ní ń dà wọ́n láàmú bó ní ń kówó yìí lọ ipò ìjọba ni wàá kà sí tẹ́lẹ̀ kú tó tẹ́lẹ̀ jókòó tẹ́lẹ̀ mọ́tò yẹn kìyàmá tàláì. tàláì ló alimuta máa wàràkà. ó ti yí àbí ojú yìí. làmá dọ́ríkítà wàlákìtà ìtàlíbùkà. bá ti rọrùn ẹni wà nípò ọlákùnmọ́ rẹ̀ rìn kò ìgúnlẹ̀ pléènì tí ń fò lójú sọ́mọ̀ tí ń